orí bẹ́yàn bá sọ̀rọ̀ kó rántí ẹni mọ̀ gbọ́ wọ́n ní ẹja yan ọfà káyan òkàfà káyan ojú tó sin ọfà dọ́dọ̀ ẹranko àwọn tó di ojú tó sin ọfà dọ́dọ̀ ẹranko làwọn Májàsọ́lá tá a wọnú igbó yìí lọ àwa la sọ fáyé pé bí báyìí ni wọ́n wà nígbà tá a sọ fún wọn pé bí báyìí lọ́wọ́ ló jẹ́ kí wọ́n láǹfààní kí wọ́n pagbára pọ̀ láti pàmọ̀pọ̀ láti pèrò pọ̀ kí ẹja wọnú ibẹ̀ lọ àwọn ọ̀rọ̀ kan wà ńbẹ̀ tí ò ṣe fi léde àmọ́ tó bá yá padà wá yàn níbẹ̀. pàtàkì yóò mọ̀ lọ sọ́dọ̀ ààrẹ orílẹ̀-èdè yìí bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed ọmọ Tinubu ọmọ olódò ìdẹ orí ọpẹ́ wa yóò mọ̀ tún lọ sọ́dọ̀ olórí àwọn DSS yóò máa lọ sọ́dọ̀ Chief of Army Staff yóò sì máa lọ sọ́dọ̀ àwọn ọ̀gá wa dìísù gbogbo wọn pátá láwọn máa dúpẹ́ ọpẹ́ àkàtàn èèyàn tí ò dúpẹ́ mẹ́fà ó gbégi dínà ìgbèje Yorùbá ní yiniyini kẹ́ni lè ṣe mí ọpẹ́ wa yóò ní ṣaláìmọ́ lọ sọ́dọ̀ Chief wa olóyè Àdìsá Májàsọ́lá ìwọ owó baba Dámilọ́lá baba Michael baba Yomide ọkùnrin mẹ́fà tí wọ́n ń pè lẹ́nìkan ṣoṣo kànjẹ̀kànjẹ̀ takuntakun gbẹ̀ngbẹ̀ràn gbáǹkọ́gbì gbágídárì àràmàndìyàn tí gbogbo ẹgbẹ́ ìyókù náà ga o àtúwọ̀nká níbi wọ́n gbé dáná rọ́dí kan lùkan ọ̀kú wọn lóorun ọ̀dọ́mọgẹ̀rẹ̀ wọ́ọ̀dù ọlọ́tẹ̀ Àdìsá adúpẹ́ o adúkẹ̀kẹ́ òkun gbogbo wa là ń kọ̀tàn ìtàn wo ni wọ́n kọ lónìí orí ayé àwọn fọ́nrán láṣà àjẹta àbí lánàá tí bàbá wa bá ń gbọ́ pa àríkúyẹrí of our time tí wọ́n ń ṣe wórówóró orí àwa sì wà lágbọ́nu ibi táwa ti ń ṣiṣẹ́ tiwa báwọn ọmọ yìí ó ṣe kúrò níbi tí wọ́n wà ìtàn lóníkálùkù ń kọ ìtàn wo ni wọ́n kọ lónìí àwọn kan ló kọ̀tàn lánàá àwọn kan kọ tòní àrí tí wọ́n sọ pé àwọn gbọ́dọ̀ wá gbádá òótọ́ ni bẹ́ẹ̀ ni kí wọ́n wá gbádá wọ́n fira wọ́n wé àwọn tó jẹ lánàá àrí Ọ̀nà Kakanfò tó jẹ lánàá Káṣímọ̀wò Abíọ́lá olóṣèlú ni dandan ni wọ́n wá gbádá bẹ́ẹ̀ sì ni bàbá wa l'Ógbomosho orí Akíntọ́lá olóṣèlú ni wọ́n olóṣèlú ó yàtọ̀ sí jagunjagun ẹ̀yin náà ti do olóṣèlú nítorí ẹni Májàsọ́lá olóṣèlú ní bá a ṣe tẹ́ ẹ̀ bá gbàgbé ẹjẹ́ yín níran kí ni ohun tó dẹ̀yìn àti Jonathan pọ̀ tẹ́ ẹ fi gbaṣẹ́ àgbáyé. Collected the contract of 9 billion. What I know is that President Goodluck Jonathan gave us a contract to protect pipeline, and in that pipeline contract the analysis is that Nigeria is losing 1.3 trillion every year. And when you see how much they will pay off for a year, for the whole year, in 6 zones, in 6 lanes, we have 3 in Southwest, we have 3 in South-South. I have only 1 out of the 3 in Southwest. Dr. Fashion have 1. One guy in Ondo State have 1. The 3 is in the South-South. The entire money they will spend, NNPC will spend for us to protect the pipeline for a year is not up to 4 billion naira. The entire content. Orí bẹ́yàn bá sọ̀rọ̀ kó rántí ẹni mọ̀ ọ́ gbọ́ wọ́n ní ẹja yan ọfà káyan òǹkàfà káyan ojú tó sin ọfà dọ́dọ̀ ẹranko àwọn tó di ojú tó sin ọfà dọ́dọ̀ ẹranko làwọn Májàsọ́lá tá a wọnú igbó yìí lọ àwa la sọ fáyé pé bí báyìí ni wọ́n wà nígbà tá a sọ fún wọn pé bí báyìí lọ́wọ́ ló jẹ́ kí wọ́n láǹfààní kí wọ́n pagbára pọ̀ láti pàmọ̀pọ̀ láti pèrò pọ̀ pé ẹja wọnú ibẹ̀ lọ àwọn ọ̀rọ̀ kan wà ńbẹ̀ tí ò ṣe fi léde àmọ́ tó bá yá padà wá yàn níbẹ̀ wọ́n ń pè ọ́ dèdèrìn oníṣùgọ́mù ló ń jẹ́ àti sùn ẹ̀gbẹ́ àti dèdèrìn ọmọ ìyá àgọ̀ kan náà ni gbogbo wọn ọ̀bọ̀lájídò ni bàbá tó bí wọn lọ́mọ jàǹbá kà fún jàǹbára yé lételèté yé ètè tẹ́ ń dá ojọ yẹra yín wọ́n fẹ́ sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn Chibok girls àmọ́ bàbá wa Bọ́lá Ahmed Tinubu àtàwọn kànjẹ̀kànjẹ̀ ńlẹ̀ Yorùbá ní kò ní dàbí ọ̀rọ̀ Chibok àwa dúpẹ́ lónìí gbogbo ẹ̀yin tẹ́ ń bú wa pàǹyà sinimá àdúpẹ́ pé sinimá wa ó jáde eré àdúpẹ́ pé sinimá wa ó dohun àgbéléwò
òkúta akọ́wọ̀lú ó dohun àgbéyẹ̀wò Sanyande bàbá àwọn aṣọ ó rí gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ pátápátá àtoríire local government abárawa dúpẹ́ nípínlẹ̀ Yorùbá abárawa dúpẹ́ gbogbo wa l'Ógbómọ̀ṣọ́ abárawa dúpẹ́ iṣẹ́ tí gbogbo wa ṣe òun láàrin yìí ó rí oníkálùkù ń kọ̀tàn aláwọn tó kọ̀tàn tí wọ́n ṣètánú aláwọn tó kọ̀tàn tí wọ́n wí wóróworó aláwọn tí wọ́n kọ̀tàn bẹ́ẹ̀mi bá fẹ́ jagun mi ò ní lo dróònù ló já mọ́ ibi tí wọ́n wà táwọn ẹ̀ṣọ́ aláàbò fi lọ́bẹ̀ tá a fi jọ pa párakọ̀ tá a pàmọ̀ pọ̀ ó rí bẹ́yìn ọ̀bá rówó rà á àwa tá a rówó rà á òun làwa ń lò ló fi jẹ́ pé iṣẹ́ tá a fòógùn ṣe ó padà dáná fún wa yá adúkẹ̀kẹ́ òkun á mọ̀ kí gbogbo wa pátá porongodo adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ìjìgbàrà lẹ̀kẹ̀ tí ò jẹ́ kẹ́wò ó bọ́ a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá pátápátá porongodo ó rí a ó padà wá yẹn níbẹ̀ àmọ́ mò ń fẹlẹ́ yìí dúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed ọmọ Tinubu ọmọ olódò ìdẹ adúpẹ́ a sì kẹ́yìn ẹlẹ́gàn náà bínúbínú ẹ kọ̀ntínú ẹ máa bínú ẹ máa pẹ̀gàn ẹ múra ẹ máa pẹ̀gàn náà lọ jàǹbá tà fún jàǹbára elételèté yé ètè tẹ́ ń dá ẹ̀yìn náà lẹ́ padà foríko àkànbí mo wé yìí náà fún gbogbo àwọn onílàáká ìtójọ́jọ̀gbọ́n yóò ti yé wọn ó dàbọ̀ sà ó dàbọ̀ mà ó dàbọ̀ yẹn ẹ̀gbọ́n ó dàbọ̀ yẹn àbúrò.